owó náà jẹ́ 200,000 àbàbà wa sọ pé gẹ́gẹ́ bí owó náà ṣe ń wọlé ní ọjọ́ yìí ṣùgbọ́n a kò tí ì mọye tí ó wọlé ṣùgbọ́n àpapọ̀ gbogbo tó lé náà padà jẹ́ 800,000 naira wọ́n ní tí ó bá ti wọlé kí iye tí ó hùn kí ó bá wọlé kí a mú 500,000 òun ni kí a fi ránṣẹ́ sí ilé ìfẹ́ kí a sì tọ́jú ìtókù sí àpò ìpínlẹ̀ Ògùn. Lẹ́yìn náà ní ìpàdé àbá kí ìpàdé wá sí ìpamọ́ wáyé lónìí ní dédé agogo 3 kọjá 20 ìṣẹ́jú tí bàbá wa Àràbà ìpínlẹ̀ Ògùn tí wọ́n fún wa ní ìwúre ìpamọ́ lẹ́yìn náà ni a dábàá wípé ìpàdé tó ń bọ̀ yóò wáyé ní ìlú Yewa Àwórì ní ọjọ́ 15 oṣù kìíní ọdún tó ń bọ̀ Q1 2026 ètò ẹ̀dáwó mínítì Ẹ̀gbá 10,000 Ìjẹ̀bú 10,000 Yewa 10,000 Rẹ́mọ 10,000 owó ìpàbí tí ó wọlé jẹ́ 21,000 naira àpapọ̀ owó tó wọlé lè jẹ́ 61,000 naira ayọ̀ owó bánà níbẹ̀ 15,000 ó wà kù 46,000 owó ti tẹ́lẹ̀ 419,350 àpapọ̀ owó tí ó wà ní ilé ní ìbáyìí jẹ́ 465,350 naira. Èyí ni àbájáde ìpàdé tí a ṣe ní ìlú Ìjẹ̀bú Òde ní ọjọ́ 16 oṣù kẹwàá ọdún tí ó kọjá. Ó ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀ ṣíṣe púpọ̀ púpọ̀. Àwọn babaláwo ìpínlẹ̀ Ògùn àkọsílẹ̀ ìpàdé tí ó kọjá ní wọ́n kà sí etí ìgbọ́ wa yìí bí ó bá gbé kí á gbà kí á rí i pé ó gbé kí á rí ẹni dábàá ká sì rí ẹni gbè lẹ́sẹ̀ níwọ̀n bàgbà tí àìtí rí àràbà tàbí àkéèsì bá wà ń bẹ̀ yẹ́sì àkéèsì. Àkọ́rọ́ àbọ̀ ìbọn ṣiṣẹ́ o. Bí àwọn tí ó dá owó yẹn ẹ̀kọ́ Olúwo Ọ̀tà instead Olúwo Ìjù àbẹ̀wò Olúwo Adó Ọ̀tà. Akọ̀wé gbọ́. Ṣáwọn wà ní Jẹ̀bú ẹ máa bèrè pé tó wà ní Jẹ̀bú. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe èmi Fáṣọlá Ifálọmọ mo dábàá pé pàdé sí àgbà pé ìwò ẹ̀bà. Ọ̀rọ̀ tó sí ọ. Ẹ padà sí ní. Ó wà ní mítìnì. Ọ̀rọ̀ onígbòye agérú. Òṣùwà láti dàmú. Oyè Adébá ìdílé Ògùn. Akọ́dá. Àbọ̀rọ̀ àbọ̀yé o. Gbogbo àtọ̀. Ọ̀rọ̀ oyè nípa ìyá nípa wa ìpínlẹ̀ Ògùn. Ìyá nípa wa nínú àgbà Ògùn. Ọ̀rọ̀ nípa CAC wa. Alága. Chairman. Mo kàn ń manage ẹ̀. Ká gbogbo ẹ̀ kájà. Ká gbogbo ẹ̀ kájà. Àbọ̀rọ̀ àbọ̀yé o. Ẹ káàbọ̀. Ẹ ṣé o, ẹ bá wa mú dé o. Ilé wọnú o. Ó yá play orin. Ó yá ẹ̀ lò. Kí ló le tó yẹn?
ẹ dúró ìyá nífà ìyá awo ẹni náà ìyá nífà ogun àjàlú ẹ mo ń ṣe àwọn àjà nífẹ ogun máa jàlú ẹ ní ó yá. wọn lógun ni o kọ́ ìfẹ́ o kàn fẹ́ rárá. lè má sì tó ní àwa náà ní àná. bẹ́ẹ̀ ni kó má bí ẹ̀ bí ẹ̀. ókè. Ìyá ní bá o, ìyá o, ẹni náà yá ní bá o, ìyá o, ìyá ní bá o, ìyá o, ẹni náà yá ní fa ogun àjàlú ẹ o. ìyá ní bá o, ìyá ní bá o, ìyá o, ẹni náà yá ní bá ogun àjàlú rẹ o. Ilé fa o. láwùjọ pẹ̀. Ilé ẹlẹ́gùn lẹ́jà, ẹni òṣàyọ̀ òmìnira òòyà, ó kú òṣì. Ìyàwó láwọn onílé ìwúlọ. Ìyàwó onífà. wọ́n ti déré wòyà. màmá ò gbé wòyà. kílẹ̀ o. ó dà. wọ́n ní kẹ́ ẹ lajú. Ẹ̀dójú bẹ̀ náà, máa yanjú ọ̀rọ̀ rẹ̀. ok ní ìkéré ìpínlẹ̀ kẹfà sí. níjẹ̀bú òde lọ́jọ́ yẹn awuyewuye pọ̀ ìbárúbáyé o ẹ̀yin yewa àwòrì la fẹ́ bá sọ̀rọ̀ awuyewuye pọ̀ lọ́jọ́ yẹn náà níjẹ̀bú òde àti rí ìyàwó báyìí ṣé gbogbo yewa àwòrì pátá lẹ́jọ́ fọwọ́ sí i. Bẹ́ẹ̀ni, tílé toko. Ilé toko, gbogbo àlàfo ti tílé toko. ẹjọ́kọ̀ ẹjọ́kọ̀. ẹ má bínú o ẹ lè fún wa ní ẹ̀ka oyè tí yewa àwòrì pèsè. ṣé ẹ̀ka tó pé sí márùn-ún Yewa North. Yewa North wo ló wà bí? Yewa North. Oríga. Síámà Yewa North síámà. Bá a máa dùn wọn. Ẹ wá ẹ mú. Nítorí pé torí èmi kọ́ torí ọ̀la ni argument yẹn ń jẹ́ bóde ní ọ̀rọ̀ pọ̀. Yewa North lélẹ̀ báyìí. Yewa South. Báyìí o, Yewa Chairman. àwọn olóògùn Ìpókíá. ẹ bọ́ o Odi mẹ́ta. ẹyin lẹ pọ̀ jù. Odi mẹ́ta. Ìmẹ̀kọ àfọ̀. Àwọn ọ̀yà. Ẹ̀bọ̀. Ìkàrùn. Adóodò. Èyí wo ìyá. Ẹ̀jọ̀ ẹ má bínú o. Bó ṣe yẹ kó lọ nìyẹn. Ìsìnkú àmọ̀ pé akẹ́kọ̀ọ́. Ìsìnkú àmọ̀ pé àwọn ìyàwó fẹ́ wá bí wà. Àti ní mẹ́rin ní márùn-ún. Sọ̀rọ̀ pé táwọn olókùn bá dé àgbọ̀tẹ̀ wọn. Agbára lọ́wọ́ Ifá gbogbo wa. Ní bàbá bàbá bó ṣe yẹ ká ṣe láti ṣe yìí. Bí àgbọ̀n bá wa kọ́lẹ̀ torí èmi kọ́ torí ọ̀la. Ṣàbúrò àbọ̀ yìí. Gbogbo oyè wa ṣe ká wọlé. Ẹ bá ti wo Wá padà. ìdálẹ̀ Ìdálẹ̀ ti tán o. ní orúkọ ẹlẹ́bù. Lórúkọ ẹlẹ́bù. Alága ẹni tó bá ti ní ìyàlẹ́ bá dé bí pé olúwo làwọn fún wa ní éka mẹ́ta lẹ́ẹ̀kọ́ éka kan bẹ́ẹ̀ kọ́. Báwa.
ẹ má má kọ́lẹ̀. Ìgbà wo náà sọ bẹ́ẹ̀? Bàbá bàdà ní ẹjọ́ ìrìn àbẹ̀wò ìwúre ọba ìyá ìlọ́kọ̀. Ajoko. Pẹ́pẹ́pẹ́. Pẹ́pẹ́pẹ́ ó pè yín. Ó tún bọ̀ dáhùn. Pẹ́pẹ́ rẹ̀ wà dáhùn sí èsì. Ṣáàtì ẹbí ìdíyà ní bá débi dé. Wọ́n bèrè wọ́n máa ń pè tí wọ́n lọ rẹ̀ jù. Ó ń bọ̀ wọ́n bẹ wọ́n mú wọ́n ti bọ̀ mọ́tò tó ń gbé bọ̀ bọ̀ ètò tí tò lórí ẹ̀ṣà. Bẹ́ẹ̀ ni àbọ̀tí bẹ́ẹ̀ ni ṣáwọn àwọn abẹ́yẹ̀ bí. Gbóná dé. Ìgbà ló ti ń bọ̀ ló yẹ kó ti máa lò. Eriwo ya. Eriwo ya. Eriwo ya. Ọ̀rọ̀ CAC wa láti bí ọdún mẹ́ta láti kó ti CAC ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń sọ fún tí wọ́n yí wa sí ebè wọ́n yí wa sí gbòòrò tí wọ́n bá ṣe kan wa ní wọn ò àpúrúfù ẹ̀ ká tún mú orúkọ mi wá èyí tí a mú orúkọ lọ fún ọtọ́ ẹ̀mẹ́jẹ tí ó sàn sí àwọn bàbá wa agbọ́dọ̀ òṣìṣẹ́ aláìmámọ̀ sí àṣẹ̀dá bàbá wa Àràbà gbé àti àwọn àgbàlagbà la máa ń fi orúkọ yẹn tó létí nítorí orúkọ báyìí bá dá torí wọn fún wa lórúkọ mẹ́ta tàbí mẹ́rin èyí tó bá dábẹ́ àpèkẹ́ àbítọ́ sí wọn. Nínú ọdún yìí wọ́n ti promise wa ní December pé wọ́n gbọ́dọ̀ approve wa pé di 27 bí 28 wọ́n lè pè wá nìyẹn pé àwọn ti sa gbogbo pa wọn pé àyè àfitá àbàfẹ́ kí Ògùn state wà nù CAC yẹn lókun ni wọ́n lè approve ẹ̀ pé àwọn ò lè gbìyànjú mọ́ àwọn ti ná owó díẹ̀ gan o táwọn fi ṣe iṣẹ́ yẹn tó bá ti jẹ́ pé kí Ògùn state wà nù ẹ̀ báwọn ò lè ṣe àwọn tí ó jẹ́ aṣojú tá a yàn lọ àbá pè wọ́n bó ṣe rí kú sí bó ṣe yà sí ni wọ́n lọ síbẹ̀ gbogbo ìwé tí wọ́n ṣe ní tí ò bá mu òun lélẹ̀ wọ́n ti ná owó wa a lọ yá 100,000 nígbà yẹn àmúlápò lé o nígbà tá a rí pé ayé torí gbogbo àwọn èèyàn ní sọ pé àsìkò ìgbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ gbàjọba ní àwọn fúlàní lọ́wọ́ abẹ́ àwọn egede ní wọn ò lè àpúrúfù ẹ̀ but nígbà tá a rí ẹnìkan tó lóun àṣe ayá 100,000 abánikún bá wa ṣe pé tí iṣẹ́ yẹn bá ṣe a máa dá owó yẹn padà láti a máa gba owó yẹn padà lápò níjẹrin bíjà àrùn náà sọ fún wa pé ó bọ́ lọ́wọ́ àwọn olùṣe CAC mọ̀ fún wa so wọ́n ti ná inú 100,000 tí a fún wọ́n ti ná 30,000 tipátipá wọ́n fi dá 70,000 padà fún wa fún ìdílé yìí bóyá abárẹ́ tó lè wòwe yìí gbogbo orúkọ tá a kọ láti 2024 ló fi ìdí rẹmi so kò sí ògùn àbúfẹ́ rárá eléyìí láti ká fún ilé lábọ̀ ohun àbúfẹ́ wọ́n dá owó wa padà fún wa òun ni so tí a bá wá rí ní ẹ̀yìn bàbá torí a lè sọ pé wọ́n ní eku kan ẹ̀lérí ìbò ní ìní tó ṣe lóòwe tá a bá wá rí àwọn ẹ̀rọ bàbá tí wọ́n tún làbìláka tí wọ́n lè bá wa gbìyànjú kọ́mítì wọ́n ní access láti fún irú ẹni bẹ́ẹ̀ lówó lọ́dọ̀ torí owó tó dá padà fún àyè ẹni tó yá wa lówó yẹn ó sì gbàgbé kó ó sì wà lọ́wọ́ wa ká fi ṣe ohun tí a fẹ́ ṣe so àbọ̀ CAC nìyẹn àbọ̀rọ̀ àbọ̀ yìí. Àbọ̀rọ̀ àbọ̀ ẹ̀.
ìbọrú ẹ̀là ìbọyè ẹ̀là ìbọ ṣiṣẹ́. Mo kí gbogbo akábọ̀ sí pàdé yìí látòrí olúwo ìpínlẹ̀ Ògùn bàbá wa Àràbà akọ́dà ìpínlẹ̀ Ògùn títí dé ibi tó dé lágbára Ọlọ́run kò ní bàjẹ́ fún gbogbo àwọn aṣẹ̀dá àti Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ bá wa náà ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nípasẹ̀ olúwo wa bàbá wa Adésínà Ọ̀jẹ̀kúnlé Àtẹ̀gbẹ́sùn olúwo nífà gbogbo ilẹ̀ Yewa Àwórì àwọn ni wọ́n mọ ẹni tó bá wa ṣe yẹn gbogbo ohun tó ń sọ yìí náà gbogbo ẹ̀ náà ló ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà tó tiẹ̀ dé séèjì kan tí wọ́n ta ti lọ́wọ́ ta ti dààmú òun náà ti wà lábùdá ó lè ní ó máa ṣe é ṣe tó bá ta bá ti lè fẹ́ orúkọ ẹni méjì lẹ̀ bàbá anybody tó bá ti jẹ́ pé ẹni orúkọ kódà kẹ́ anybody ẹ forúkọ anybody sí ẹ forúkọ ẹni méjì yẹn sí. bí èmi rò pé tí bàbá wa tó bá pe irú ẹni yẹn tó bá sọ pé ó ṣeé ṣe kó bọ́ sí i Ọlọ́run ilé ìmàlẹ̀ àgbàdúrà wa torí oríṣiríṣi condition ló gbé àwa náà wọ́n ní kò ní sí ifá nú ẹ̀ wọ́n ní kò ní sí babaláwo nú ẹ̀ wọ́n ní kò ní sí gbá nú ẹ̀ kó sì kò ní sáwó nú ẹ̀ ká tó máa ti at the end of the day n ta fẹ́ lò padà yọ babaláwo yẹn ifá ó yọ dat tó la sọ pé a máa tún ètò ṣe ní ilé kọ́nsátì gbà wọ́n gbà wá fún wa Ọlọ́run dẹ̀ ti ṣe wọ́n ti bá wa approve ẹ̀ so tá bàbá gbégbèsè lórí ìyẹn náà bóyá ẹnìyẹn bá rí ṣe àjẹ́ kí gbogbo ilé mọ̀ tó bá máa ṣe ṣe àbọ̀rú àbọ̀yè. àbọ̀rú ní ọ̀rọ̀ Àràbà owó dẹ́kun jágbọ́n àwọn ìjẹ̀dú òde. àbọ̀rú àbọ̀yè o. owó yẹn ti di ìbẹ̀rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo fá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo orúnmalẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin àti obìnrin fún òpàdé kan máa ṣẹlẹ̀ tí ó máa kan gbogbo babaláwo ní àpapọ̀ kì í ṣe pé báyá ẹni tí a rán wá nìkan gbogbo ẹni tó bá ní àǹfààní láti wá sí ìpàdé yìí sórí Ògùn State àwọn sì ń retí àwọn ọmọ oyè tí àwọn ní ká mú wá tó jẹ́ pé àwọn Ẹ̀gbá ti mú kan lọ wọ́n sì ń retí lọ́wọ́ Ẹ̀gbá wọ́n sì ń retí lọ́wọ́ Ìjẹ̀bú wọ́n ń retí lọ́wọ́ Yewa wọ́n sì ń retí lọ́wọ́ Ọ̀dẹ̀mọ̀ Ìfàlàdé àfọwàṣẹ ìlàbọ̀rẹ́ olúwo sà fáyíká nìkan lẹ kí ẹ kí èmi ní mo lò ní ọba sọ́díjà báyìí mo sọ́díjà o èmi mo sọ́díjà sà ẹ kí èmi náà olúwo bódìjà ni wọ́n. lórí ọ̀rọ̀ oyè òṣè oyè ìpínlẹ̀ Ògùn a fún wa ní ìyàlẹ́fà ìpínlẹ̀ Ògùn ní Yewa a gba oyè náà ṣùgbọ́n sáwọn ọ̀rọ̀ kan ti wà ní ìtẹ́tí ọ̀rọ̀ yẹn ní àwọn ìlú tó kù so ìyẹn la fi wá sọ pé kí àwa babaláwo Yewa Àwórì ká béèrè fún oyè àjẹwọ̀ tiwa àbí ká gba ilé ìtẹ́ fún wa yẹn náà gẹ́gẹ́ bí àjẹwọ̀ ni a lè mánéjì ẹ̀ tẹ́ bá fún wa bẹ́ẹ̀ o a máa mánéjì ẹ̀ náà ni o kì í ṣe kó tó o àbọ̀rọ̀ àbọ̀yè o ká má gbàgbé so nítorí ẹnìkan o torí ọ̀la ni o àbọ̀rọ̀ àbọ̀yè o sì náà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà. wọ́n ya yín ní nǹkan. Eléwì. wọ́n bá yín wí wọ́n ń pè é. ọ̀rọ̀ yìí láti jẹ́ fìtì ní tẹ̀bù awuyewuye sẹ́yìn lọ́bẹ̀ ẹ̀ta mi kù. so nígbà tí awuyewuye ti lọ táwọn bàbá bá jókòó wàá sọ bó ṣe máa rìn bọ́ọ̀bọ̀ yìí. Rẹ́mọ. bàbá fẹ́ sọ̀rọ̀. Yewa ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀làbọ̀rọ̀ ìbọn ṣíṣe Kíyèsí.
mo kí Olúwo, mo kí Àràbà, mo kí gbogbo ẹ̀yin àgbàgbà. A kú ìpàdé òjò, a lè fi eléyìí ṣe àṣemọ. Iṣẹ́ International Council for Ifá Religion mo fẹ́ jẹ́ fún gbogbo Àjọàwọ̀ Ògùn State. So àwọn ètò kan ń lọ lọ́wọ́ nínú International Council tó dẹ̀ jẹ́ pé àwa ìpínlẹ̀ Ògùn àti máa ṣe déédéé bẹ̀ dáadáa. Àkọ́kọ́ ó ní wẹ́bsáìtì International Council for Ifá Religion. So wẹ́bsáìtì yẹn máa sẹ́ǹdẹ̀ sínú ilé. Tí a bá wọrí wẹ́bsáìtì yẹn, àwọn àjọ aláràbà àti Olúwo, so wọ́n kàn pa fún àwọn International Council pé gbogbo Olúwo àtàràbà tó bá wà, picture wọn ó gbọ́dọ̀ wà lórí wẹ́bsáìtì yẹn. Ṣùgbọ́n condition tó wà bẹ́ẹ̀ ni pé Olúwo àbí àràbà lùkàn tí picture bá máa wà bẹ́ẹ̀ tó máa fi information sórí wẹ́bsáìtì yẹn, ó gbọ́dọ̀ jẹ́ èyí tó gba registration form ti International Council tó jẹ́ 10,000 naira. So ẹni tó bá gba fọ́ọ̀mù 10,000 naira yẹn, òun ni wọ́n máa fi information sí orí wẹ́bsáìtì yẹn. So tabajẹ́wò àwa Ògùn State, gbogbo àwọn Olúwo àràbà l'Ògùn State, ọ̀pọ̀lọpọ̀ wa àti màá sí bẹ̀. So ẹ jẹ́ ká ṣiṣẹ́ lórí eléyìí. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn ìjọ kọ̀ọ̀kan so tó wà káàkiri. Ìjọ tí ó bá ti gba fọ́ọ̀mù náà 20,000 ní fọ́ọ̀mù jọ, so wọ́n máa fi ìjọ yẹn náà sí orí wẹ́bsáìtì yẹn, débi pé àwọn tí ó bá ń wo wẹ́bsáìtì yẹn wọ́n á lè máa rí káàkiri. Dẹ̀yìn kìíní ìwúrí ló jẹ́ púpọ̀. So màá rọ ẹ̀yin bàbá ní Ògùn State, ẹ jẹ́ kí àwa náà l'Ògùn State, ẹ jẹ́ ká ṣe irú nǹkan tó jọ bẹ́ẹ̀. So kí Ògùn State náà, Àjọàwọ̀ Ògùn State tó lè ní data form kí a máa ríra wa. So mo ti sẹ́ndì wẹ́bsáìtì yẹn sí ọ̀dọ̀ Akọ́dá, àṣẹ́ǹdẹ̀ sí ẹni bá tẹ̀lé sí láti bẹ̀rẹ̀ sí rí bí wọ́n ṣe ń dìbẹ̀lọ́pọ̀ ẹ̀ lọ. So Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a fi sí ọkàn kí àwa náà ká lè ní ìpín bẹ́ẹ̀ ẹ̀làbọ̀ ìfọ́ ṣiṣẹ́ o. Noted. Àbọ̀rọ̀ àbọ̀yọ̀. Kí bàbá wa Olúwo ìpínlẹ̀ Ògùn, kí bàbá wa Àràbà, kí bàbá wa Akọ́dá, kí bàbá wa Ṣẹ̀dá, bàbá aṣojú gbogbo ìjọ awo pátápátá mo kí wa o. Ẹ̀yin ìyá wa, ìyá nífà lọ́tún lóṣù mo kí wa o. Ifá aládé jẹ́ kó bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àkọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, mo dúpẹ́ lọ́wọ́ Ifá, mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣekù. Bí bàbá wa Olúwo ṣe sọ nípa ọ̀rọ̀ bíi tí ilé Ifá Yewa Àwórì tó dé, kò ṣẹ̀yìn ìjókòó ìpínlẹ̀ Ògùn yìí, torí ó pé ọdún kan báyìí tí ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀. Olódùmarè sọ pé òun ti dé ládé lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀. So lọ́jọ́ yẹn bàbá wa wọ́n fún wa lówó àti gbogbo ìjọ lápapọ̀, orí kọ̀ọ̀kan tó fún wa lówó tá a fi bẹ̀rẹ̀ tá a fi padé ibi tá a bàdé yìí. Lórúkọ gbogbo awo Yewa Àwórì, a dúpẹ́ púpọ̀ púpọ̀, a mọ̀ lóore o. Ifá bá wa san yín ní ẹ̀san rí o. Ẹ̀yin àgbàlagbà, ẹni bẹ́lẹ̀ yìí ó bá ṣe bóyá ìtọ́jú bẹ́ẹ̀ lọ bá ṣe. Àbọ̀rọ̀ àbọ̀ ìjọba bá sọ̀rọ̀ tó ṣàì lọ́jọ́ yẹn, ó ṣeé ṣe ká má ti bẹ̀rẹ̀ yìí tí a bẹ̀rẹ̀ yìí. Mo wá ń dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ bàbá wa Olúwo ìpínlẹ̀ Ògùn, nítorí lẹ́yìn ọjọ́ yẹn wọ́n ṣe gudugudu méje pẹ̀lú yàyà mẹ́fà. Òun la fi lè bá débi tí àbádé bàbá àmàrí yín báwo. Gbogbo ẹ̀yin àgbàgbà pátá àníwára wa ti o, òkè òkè la máa lọ àníwálẹ̀ o. So ní ibẹ̀ yẹn máa padà sórí ọ̀rọ̀ tí Secretary International Council for Ifá Religion, bàbá wa Àràbà Lúọ̀tà, ààrẹ onífàlẹ̀ Yewa Àwórì tí wọ́n sọ lórí ọ̀rọ̀ ní website tó ṣe website. Ẹ bá iṣẹ́ lórí ọ̀rọ̀ account number. Ìjọ tèmi ti kówó fún mi láti bẹ́bẹ̀ ti sọ fún wa nípàdé ní àyè ìjọ tèmi nílàárò bí ni wọ́n ti kówó ìjọ ẹ̀fọ́ láti lè ṣe registration wọn. Mo rò mo mi náà dàyín láàmú díẹ̀ lórí ẹ̀ nígbà tí mo rí pósù mi rẹ̀ mọ́ nǹkan pé èèyàn kó má di pé bàbá ti gbowó àrí kíní bí wọ́n ti ná ni wọ́n yà dáwó padà fún ìjọ. Mo wá ń sọ fún wọn wípé àwọn tó wà nídìí ẹni tó wà nídìí kíní yẹn ó traveller tó lọ lóyìnbó, tó bá dé àgbà account number. So ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀. So gẹ́gẹ́ bí ẹ ṣe sọ, ìtí ó wá ṣe pàtàkì nínú tèmi ní London General yìí, òun ni ọ̀rọ̀ àwọn ọmọ wa tó ń lọ sí school.
ọ̀rọ̀ yẹn kàn mí níbi ọ̀sẹ̀ tó kọjá lọ yìí but mo ti fọkàn tẹ̀ wípé a máa dé ìjókòó níwájú ẹ̀yin bàbá wa lénìí ká tó mọrú ìgbésẹ̀ tí a máa gbé ká má lọ gbé ìgbésẹ̀ tó máa tako ẹgbẹ́. ọ̀rọ̀ náà ti wáyé ní bíi 2003 tí mi ò bá ṣì ní 2004 jàre ní ṣé rẹ́mọ ni àbí Jẹ̀bú tá a ṣe pàdé state báyìí lórí àwọn ọmọ tí wọ́n ń fi òtún ọpọ̀n àbí ìdèsọ́wọ́ lọ sí school. So àwọn ọmọ awomi tí wọ́n ṣe ń lọ síléèwé nínú wọn làwọn tíṣà wọn bá challenge wọn pé wọn gbọ́dọ̀ fi ìdè sí ọwọ́ wá sí school. kò dẹ̀ ń ṣe òtún ọpọ̀n ńlá àwọn wẹ́wẹ́ rẹ̀wẹ́ yẹn ni wọ́n so mọ́ ọwọ́ nígbà tí wọ́n lé tí wọ́n sọ pé wọ́n ti náà gbọ́dọ̀ fi sọ́wọ́ wá mọ́ wọ́n kàn pé wọ́n ní pé kí n wá sí school lórí ẹ̀ ó dáa mo ti gbọ́ mọ́ èmi àti wọ́n ti fà á ní 2004 yẹn tó jẹ́ kó le díẹ̀ but wọ́n padà bẹ̀ mí torí mi náà padà gbé gba wípé tẹ́yìn bá ní kíní àná sọ fún pé àwa la ní ìlú yìí ìwọ́n tó máa fẹ́ wá sọ pé ó dẹ́ bákan tó máa fọwọ́ fún Christianity fọwọ́ fún Muslim tó máa lókun bí táwa fẹ́ gbà nílùú wa àwa náà jẹ́ pé àwa la ní ìlú wa ìyẹn jẹ́ kí okùn tí wọ́n rọ̀ ń gbà yẹn. tó bàtà ọmọ tó wọ́n sọ yẹn fún mi níbi ìdáhùn àbí kankan mo á wò pé ó dà ọjọ́ pàdé ìpínlẹ̀ Ògùn ti súnmọ́ màá sọ níwájú ẹ̀yin bàbá báwo la ṣe fẹ́ ṣe tí wọn ò ní máa kó wa mọ́ ẹ̀rẹ̀ àbọ̀rú àbọ̀yẹ̀ o. àbúrò àbáyé sọ̀rọ̀ wáyé. ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìbọn ṣíṣe orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni Ifálọmọ Ifáṣọlá. lórí ọ̀rọ̀ tí bàbá wa olúwo tí wọ́n sọ yìí wọn ò parọ́ o ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní skul àwọn ọmọ tèmi náà sì lọ síbẹ̀ ṣùgbọ́n tí mo sọ fún wọn pé ipò nǹkan tí wọ́n lò lọ́kàn yẹn kò rí bẹ́ẹ̀ wọ́n tí wọ́n sọ pé àwọn kan wà tó máa ń kóra wọn jọ láwọn ẹgbẹ́ òkùnkùn pé oríṣiríṣi nǹkan náà máa ń lò tó máa fi ń dára wọn mọ̀ ṣùgbọ́n mi yọ̀rọ̀ náà fún wọn pé ẹ wo lẹ̀kẹ̀ tó wà lọ́wọ́ wọn kẹtọ́ lè rí lọ́wọ́ ẹnìkan jẹ́ pé ọmọ onífà ni kì í ṣe ìlẹ̀kẹ̀ tó jẹ́ pé owó wọn lẹ̀ mo ní ilé Ifá ni wọ́n ti jáde ebi mo sì mọ bí mo ṣe bí ọmọ mi bí lẹ̀kẹ̀ bá jẹ́ abẹ́ kò lọ́wọ́ wọn a jẹ́ pé wọ́n máa kó sùn kì í ṣe skul nìkan ni ló wà ní ọjọ́ yẹn a jọ ṣe mítìnì pẹ̀lú àwọn ọ̀gá tó wà ní skul tó sì gbà sí mi lẹ́nu tí wọn ò jẹ́ kí àwọn èèyàn ìlẹ̀kẹ̀ ní báyìí gan tó bá ń ṣe ìpàdé òbí ní skul fún àwọn aṣojú àwọn òbí láwàtà jẹ́ oyè níbẹ̀ mo wà nínú wọn táwọn ọmọ kan bá lò lẹ̀kẹ̀ wá sí skul tó bá jẹ́ lẹ̀kẹ̀ tó bá di jẹ́ bíi titi Ifá àbí white tí bá wà lé ọmọ àpò yìí ọmọ àgbà pé ìyọjú sí skul yorùbá dé ọjọ́ yẹn tó jẹ́ pé mo sì kí gbogbo àwọn ọmọ babaláwo tó wà ní iléèwé yẹn ní àyà pé wọ́n má bẹ̀rù tí wọ́n sì ń lò wá sí iléèwé tí wọ́n sì gbà bẹ́ẹ̀ sí mi lẹ́nu ìyẹn ní ọ̀dọ̀ tiwa yẹn nítorí àwọn ọmọ yẹn gbogbo pátá ẹ̀rọ àwọn kan náà ní ìsìn wọn ti ń kó lẹ̀kẹ̀ fáyì sọ́wọ́ tí wọ́n ń ṣe ọmọ babaláwo. ṣùgbọ́n tábà ní ìpàtàwà náà lè fi jà lọ́wọ́ lọ́jọ́ pípé ní ìjọba ní ìjọba ní ó fún wa sí nǹkan tí wọ́n máa ṣe fún wa torí náà bàbá wa kẹgbẹ́ sún ní kábẹ́ kí wọ́n jọ bí wọ́n ṣe ti rí ti wa òwe ìṣe ẹ̀fà wa rí ṣe ìpàdé àbáwọ̀ ìṣe àbẹ̀wò àbẹ̀wò ìṣe. orí ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ tí rẹ̀gẹ̀ Ifá Council. ṣé wa ló sì ń sọ̀rọ̀. a máa bẹ̀ wọ́n ṣe rí ohun tá a máa gbélé wọn lọ́wọ́ ni wípé school curriculum Ifá gangan láti máa kọ́ ní gbogbo ilé ìwé tó bá bẹ̀rẹ̀ sí ní fún gbogbo àwọn zonal education ní ìwé pé ẹjọ́ abẹ́kí nǹkan báyìí kó wọ ilé ìwé abẹ́kí nǹkan báyìí kó wọ ilé ìwé ṣẹ́rí tí a bá ti rin ibẹ̀ yẹn tó bá ti lè wọ ọbẹ̀ tó bá ti ń kọ́ wọn nífá nílé ìwé yàtọ̀ sí pé a dá ilé ìwé Ifá sílẹ̀ lọ́tọ̀ àti ló lẹ̀kẹ̀ òní nira o àbọ̀rú àbọ̀yè. ìkànnì yẹn ìkejì mi ò ní orí ọ̀fẹ́ láti wá sí ìpàdé tí wọ́n ṣe ní Ìjẹ̀bú Òde
ṣùgbọ́n eléyìí tí a ṣe ní Ẹ̀gbá mo sọ̀rọ̀ kan tí bàbá wa Olúwo ìpínlẹ̀ Ògùn tí wọ́n ní wọ́n gbà wọlé wọ́n á fẹ́ mọ̀ bóyá iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ ọ̀rọ̀ yẹn ni wípé ìpàdé àwọn bàbá tí wọ́n wà wájú wa yìí pẹ̀lú ìpàdé àwọn kọ̀mítì ìpínlẹ̀ Ògùn tí wọ́n bá ń ṣiṣẹ́ a ní kí platform wà fáwọn bàbá tí wọ́n ti máa jábọ̀ fún wọn tí kìíní yẹn bá ń wáyé ààyè táwọn máa lò nípàdé a máa dínkù o. ó ti ń dínkù ẹ̀yin kan ní fàágùn báyìí. so bàbá ń wá pàdé báyìí a rí pé àsìkò wa a ti ti máa súnmọ́ra. ìkẹta àwọn tí a jẹ́ ọ̀dọ́ mo tún máa kọjú sọ́dọ̀ bàbá wa Àràbà Ọ̀tà àti bàbá wa Ìwòrìwòwò àti àwọn tá a jẹ́ ọ̀dọ́ bí ọ̀rọ̀ yìí láti bí ìjẹrin ló ti gbé mi nínú. tá a bá fẹ́ ní a fẹ́ máa tún Ifá ṣe gbogbo wa babaláwo ni wọ́n á fẹ́ máa tún Ifá ṣe. Ifá ní ohun gbogbo ìwọ̀n ló dùn mọ́ adébábálá ṣe jù tí gbogbo ẹ̀tẹ́ ẹ̀bọ ni wọ́n ní kó máa mú ṣe àbúrò àbọ̀ yìí mi ò tó pèwé wájú yìí o. lórí ẹ̀rọ alágbèéká wa tá à ń gbé ká yìí ẹ̀rọ ayélujára mo gbọ́ tán mo mọ̀ tán mo ti kọ́fá ilé Ifá náà ti bí mi wọ́n á bọ́ sórí afẹ́fẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀. èmi á máa wò wípé béèyàn bá sọ̀rọ̀ sí mi bó bá ta mí lábùkù bí ìbá dá lóhùn kí n ṣe pé mi ì mọ nǹkan tí mo fẹ́ sọ. mo fẹ́ mú wá gẹ́gẹ́ bí àbá ẹ jọ̀ọ́ ẹ lọ wórí TikTok dáadáa gbogbo èèyàn ló ń sọ pé ìyá ọlọ́ṣun mi ní wọ́n á bọ́ sórí live Muslim á wọlé Christian á wọlé babaláwo mi á wọlé babaláwo tí ò tiẹ̀ tí kọ́ fádébì gangan á máa sọ nǹkan tí ò yé mo gbọ́ inú bí mi ó sọ sórí afẹ́fẹ́ wípé Ọ̀rúnmìlà ò tẹ̀fá àwọn babaláwo àdéhùn kó máa kó wọn kó wọn máa tẹ̀fá àdèmọ̀ pé fáyẹn máa gbà wọ́n là àṣelọ́wọ́ ṣẹ́ṣe ọmọ mi mo sọ fún láti ìjẹrin nítorí bá tún rí ẹ lórí láìpẹ́ yẹn bí mo ṣe jẹ́ máa fi hàn ẹ́ ó fẹ́ ká ṣiṣẹ́ lórí ibẹ̀ yẹn a lè nítorí pé à ń wá jíjẹ mímu a fẹ́ kí wọ́n mọ̀ wá a fẹ́ trend lórí afẹ́fẹ́ à ń bàṣẹ ṣe jẹ́ ni o wọ́n pọ̀ o a lè má dárúkọ o èyí mọ̀ yóò dẹ̀ mọ̀ yìí òwe ni o bọ́ ṣe ń ṣe bálẹ̀gbà bí bá dọ̀dọ̀ bàbá wọn lóòótọ́ bá ní à ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe rẹ́mọ̀ yìí ẹ fi lẹ́yìn ládùúgbò wa tí wọ́n ti ń bá wa lò lẹ́kẹ̀ẹ́ wa ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ìfà ibi tí bá ti ń gba yé lọ nìyẹn ẹ já fà wọ́n yẹn lẹ̀ tó bá yá ohun tí ò wọ́n tẹ́lẹ̀ yẹn yóò padà wá ṣe kí ni yóò wá wù wọ́n ṣùgbọ́n mo máa dábàá kí wọ́n yan kọ́mítì nínú ìjókòó yìí. lóko àtúbọ̀ rẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀yìn ní àkọ́kọ́ níbi tí Ọ̀rúnmìlà tẹ̀fá kò tẹ̀ Ifá màá dàrẹ́ ìtọ̀rọ̀ ẹ sí bàbá wa àtẹ̀gbẹ́ ẹni tó dáwọ́ rẹ̀ ẹlẹ́ ọmọ ọdún yín bí o Túndé tí mo mọ̀ ní ìrì ọmọ ọ̀làwọ̀ ni tẹ bá fẹ́ rí tẹ bá fẹ́ mú ẹgbẹ́ olórí sàmọ́ọ̀lù pé ẹgbẹ́ rí Túndé àjọ babaláwo lọ́wọ́ àwórì ẹ má ti jẹ́ kó ti lọ sí Ògùn State bóyá bàbá ẹ̀kọ́ fárí àbí ẹ̀dẹ̀ ní Ajagunmalè tó fi di pé Ọ̀rúnmìlà tẹ̀fá o kò tẹ̀fá kó wá di bẹ́ẹ̀ ní ààrẹ àìjẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin lè mọ bẹ́ẹ̀ ṣe máa ìyẹn ní apàbẹ̀ yẹn ẹ̀kejì lórí ọ̀rọ̀ ìbò Ifá àbókítí tàbí Ifá o bẹ́ẹ̀ bá mọ̀ ohun yìí púpọ̀ yẹn wá àbúrò mi dáwọ́ yìí òun máa ń gbà lọ́wọ́ wọn ní ìdílé lélẹ̀ òun máa ń gbà lọ́wọ́ wọn ní pé ọyá kí ọ̀yọ̀kú méjì ìbáwò kí lè tẹ̀lé kí ká máa wá wò ó. Now kí ni mo fẹ́ fàyọ eriwo ya o
kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ Ọ̀rúnmìlà ni omi tó bá tó àsìkò kan òun á gbalẹ̀ òun èmi rí i pé Ọ̀rúnmìlà ti dé ni nígbà kan Ifá ló ní àgbàlagbà kí ó rọ̀ lẹ́yọ̀ kí wọ́n má ṣe lè tẹ́rẹ́ mọ́ àwọn èsì tí bá fẹ́ sọ ilé ọlọ́yọ̀ àyíká ẹ̀bá mọ̀ mí láláwo ìbáṣepé mo sóge ẹ̀bá mọ̀ mí láláwo Ifá ló sọ bẹ́ẹ̀ mo ń gbé tẹ́lẹ̀ nígbà kan rí a lè jáde o ká sọ pé babaláwo ni wá o àbí bóyá wá filẹ̀ kẹ̀ sí ọ̀rọ̀ ọwọ́ a máa náà gara kiri ìlú ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ká dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣepọ̀ pé fúnra ara wọn ni wọ́n ṣe kí ni wọ́n ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ ara wọn láti bí kàṣẹ́gbóbi 30 years ń sìn àbí àti ń lè ń lò lẹ́kẹ́ wa. girlfriend ní ìbọn ó fẹ́ fẹ́ babaláwo báyìí àwọn ìdílé rẹ̀ tún fẹ́ wọn mọ́ bọ́rọ̀ ẹ̀dá ìbá ti dé ṣùgbọ́n nígbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí o bá lọ bá ní ẹ̀rọ ọmọdébọ̀ owó òṣò ọ̀nẹ́dẹ̀fẹ̀fẹ́ ọmọdébọ̀ òṣò láàrin ibẹ̀ yẹn ká má fi gbé bóyá àbòkí kàlẹ́kẹ̀ ọmọ kan ló lẹ̀kẹ̀ Ifá ti dé nìyẹn ìyẹn jẹ́ èkejì ẹ̀yìn ebi nǹkan lẹ́tọ́ lọ sí kẹta lórí kọ́ríkúlọ̀mù yẹn tí ẹ bá wo Ọ̀ṣun state nígbà tí Arẹ́gbẹ́ wà ń bẹ̀ ẹni pé ó fi kíní kan sí Ọ̀ṣun state tó kò ní ọgbọ́n ìmọ̀ so Ifá lórí Ifá bá sí tó bá bẹ̀rẹ̀ láti state by state bẹ́ẹ̀ yẹn before we get to know a ṣe kí our federal standard ṣé ti yé sí so ìwé amadúdà rẹ jẹ náà sí bàbá wa olú Ògùn state nìyẹn àti bàbá wa àṣẹdá Ògùn state àwọn ọmọ àkọ́kọ́ ṣe máa bá bọ̀dádà pọ̀ sọ pé irú mẹ́tọ̀dù tí Arẹ́gbẹ́ lò ní Ọ̀ṣun state yẹn tí wọ́n bá rí pé dàpọ̀ náà tún ti gbé irú sísẹ́mù náà wọ́n lóògùn state ó ṣeé ṣe Ọ̀yọ́ sì wà ń bẹ̀ o àbí Èkìtì bẹ́ẹ̀ Oǹdó Lagos state náà ìyẹn Lagos state ò tiẹ̀ níra torí ojoojúmọ́ náà fi ṣe ìtìlẹ kọ so kò jẹ́ kí bíbẹ ṣe jẹ àbọrọ àbọrọ. àbọrọ àbọyọ. ẹ jọ olórí náà sì ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kódà máa tún dárúkọ babaláwo pàápàá ká lọ túnra wa ṣe ńlé gbogbo àwọn kan tá à ń sọ yọ àwọn ẹlòmíín fúnra rẹ̀ pé rẹ̀ babaláwo ń bafá jẹ́. ẹ jọ ní ẹjọ́ ìṣókí ni màá sọ yìí tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ ló dẹ̀ máa ń mú ọ̀rọ̀ wá so tí nítorí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní òkè ní international council àti àjọ àwọn aláràbà lórí àwọn èèyàn tó ń tẹ ó lóun tẹ fún 140 people so ọ̀rọ̀ yẹn ó ní agbára gan. ẹ jọ ẹ jẹ́ kí á fi ti pọ̀ sílẹ̀ ẹ jọ o. ẹ dẹ́rìwò yá. eriwo ya eriwo ya o. eriwo ẹ̀yà. so ọ̀rọ̀ yẹn wọ́n ti gbé lọ sí Ilé Ifẹ̀ so wọ́n ti sọ̀rọ̀ yẹn nítorí babaláwo méjì wọ́n ti bẹ̀rẹ̀ sí dà lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n wá ní kí gbogbo ìjókòó àwo. mo fẹ́ fi ní ológun kan ẹ má gbàgbé kẹ́ ẹ ti dàda dàmú ẹ pa fáwọn ọ̀rọ̀ láì sọ̀rọ̀ babaláwo. ẹ sọ mọ́rọ̀ eriwo jàjẹ́ so bàbá olúwo wọ́n wá fẹ́ pe conference kan lórí ìtẹ́fà yẹn pé gbogbo àjọ babaláwo lágbàáyé àjọ fẹ́ fi ẹnu kò wípé èèyàn mélòó gan la lè mú wọgbó dù lẹ́ẹ̀kan náà so wọ́n máa pe conference yẹn láìpẹ́ sí Ìbàdàn so a fẹ́ kí àjọ àwo ìpínlẹ̀ Ògùn ẹjọ́ yẹ ká yan representative lọ kí ẹ̀yin bàbá dẹ̀ ṣe ìpàdé yẹn nítorí nǹkan tí ẹ bá fẹnu kò sí ẹni tí ẹ bá rán lọ òun náà lẹni ẹ máa ṣe kí ni ló máa jábọ̀ wípé ní Ògùn state o gẹ́gẹ́ bí àṣẹ Olúwa àti Àràbá o oyè báyìí làwọn Ògùn state fi ẹnu kò sí so
so wọ́n máa wò nǹkan tó bá dẹ̀ wá já àbábọ̀ tó bá jáde ní gbogbo ìjókòó yẹn so wọ́n á jẹ́ kí gbogbo lè máa gbọ́ ẹ̀làbọ̀ yìí. Kọ́ṣẹ́ àdúrà tó sọ yìí náà sí kọ́ṣẹ́ àdúrà. Àdúrà ìyá kọ́ṣẹ́ àdúrà yà nípa nítorí àsìkò ẹ̀jẹ̀ lórí ọlọ́run. Ọtí náà kọ́ ẹ̀jẹ̀ yá ọ̀rọ̀ tó. Ẹni tí wọ́n ní ẹ̀kọ́ ọtí wá o. Kọ́kọ́ tí wá sí Bí a bá ti dé ní tìbí, gbogbo nǹkan akẹ́rẹ́mì wà ní 2 hours. Ìṣe mítì yẹn oní 4 hours 5 hours lórí ibi tó ní ká lò pé wá ó jìnà síra wọn bí ká kúrẹ́ bẹ̀rẹ̀ ṣe pọ̀. Bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn ọ̀hún ni mo ń fún létí yẹn o. A ti ṣiṣẹ́ lórí ẹ̀. Ẹ rí pé ìbàdàn máa fi débi ẹ rí pé àwọn kọ́mítì tó máa ń ṣe mítì bẹ́ẹ̀ tó máa ń lo 2 hours ká tó wá ṣe mítì yẹn. Ọ̀hún ṣe kábàámọ̀ wípé ìpàdé yẹn ń lọ nìyẹn ó ti ṣe ìpàdé tọ̀dọ̀ tí wọ́n á ti forí tì síbi kan. Gbogbo àwọn ìtí ẹ̀dẹ̀ sọ náà gbogbo ẹ̀ náà la ń ṣe lórí. Wọ́n ń pa ọ̀rọ̀ tí Àràbà Ọ̀tà sọ àwọn ìjọ aláràbà olúwo ìdí wọn ni wọ́n ṣe nílé Ifẹ̀ yẹn. Mo bẹ gbogbo àwọn aláràbà àti olúwo ìlú kọ̀ọ̀kan láti pé kí wọ́n jọyìn o. Ìyẹn ni gbogbo wa lè fi rí ìjà yẹn jà fúnra wa o. Ìfọ̀ aládé àwọn bá wa ṣe. Wọ́n ní ìfọ̀ àgbà yìí lọ ọ̀gbìn rẹ̀ mọ̀. Ìfọ̀ àti gbà yìí ìfọ̀ àtúbọ̀ gbà yìí fi lé ìlọ. Àní dààmú àníyàn ìnira o. Ìnira ò ní dé bá wa o. Ìyá nípa abẹ́bẹ̀ àdúrà o. His Excellency ṣe bọ̀dá dàpọ̀ gómìnà dàpọ̀ ẹ bá mi ṣe. Ẹjọ́ ìtorí Ọlọ́run nígbà tí a ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹnìkan sọ pé bọ̀dá dàpọ̀ ìyẹn gómìnà wa ẹjọ́ tí ẹni tá a bá ṣe ń sọ̀rọ̀ yìí kíní tá a gbé dání yìí olófòófó ni o ló fi rìn sí àmì tó ń rìkọ́dù o. Mo tí gómìnà ṣe fún ẹni yẹn olóbi ń pè ní bọ̀dà dàpọ̀ gómìnà gbọ́nù tó bá ṣẹ̀wọ̀n bá bá délé àjọ náà parí ẹ̀ o. Ìmọ̀ tá bá ti wà ní àwùjọ gbangba ẹjọ́ ẹ̀tọ́rí Ọlọ́run nítorí tí a bá ṣe ń sọ lọ Ọlọ́run má jẹ́ ká àṣìṣe ẹlòmíì ni wọ́n máa ń wá. Akọ̀jọpọ̀ a máa wọ̀ ní ẹ̀fẹ̀ kìí sùn ibi ẹ̀yẹ lọ́mọ máa rí fàtí kìíní ẹ̀sìn pé ẹ lọ gbọ́ bí kí bọ̀dá dàpọ̀ kí ló fà oníkàtúkọ̀ máa sọ fún Ọlọ́run ilé tí máa lè á wà pẹ̀lú wa ẹjọ́ gómìnà wa ni ilé bọ̀dá dàpọ̀ Ọlọ́run. Ìwúrí ìwà ìfọ́ ìwúrí tá a fẹ́ ṣe lónìí kọ́ fún wa ní ẹnìkan láti ìlú Ẹ̀gbá wọ́n dẹ̀ fún wa ní ẹnìkan láti Rẹ́mọ oríwo ya o wọ́n fún wa ní ẹnìkan láti ìlú Ẹ̀gbá láti Ìjẹ̀bú ẹnìkan láti Rẹ́mọ ẹnìkan láti Ìjẹ̀bú ẹnìkan láti Yewa láti Yewa fún ìwúre ìyá nífà fún ìjọjọ́ náà. Àbúrò wọn yìí. Ìyá nífà.
ẹ jọ ẹ̀yin tẹ́ wà wájú yẹn jọ ẹ máa fi. Ọ̀dà ayé ìbá o, àṣẹ̀dá ayé ìbá o, ọdún ìbá ìdìbò náà, faraba o. Ẹ máa bá mi súnmọ́ yín. Ti Fákẹ́mi kíkẹ́ lọ máa ṣàbí la ṣe ń ṣe ìwúre lónìí, àdúrà yẹn á gbà. Wọ́n yẹ fẹ́ máa jẹ ìrẹ́ jẹ́ pẹ́pẹ́. Àṣẹ. Ìṣubú dànù. Àṣẹ. Wọ́n ní lẹ́tẹ̀ burúkú jókòó. Àṣẹ. Oyè ìyá nípa oyè náà mọ́rí. Àṣẹ. Ẹ ti ń jẹ oyè náà lónìí, àjẹgbó ló máa jẹ́. Àṣẹ wa. Àjẹtọ́ ló Àṣẹ. ẹni wẹ́ẹ̀bù o. Lágbára náà láàrin àwọn àyà nípa ẹ̀rí o. Ẹ máa lọrí ẹ máa bọ́rí o. Àwọn bàbá wa tí wọ́n fi ń jẹ oyè yìí wọ́n á pẹ́ fún wa o. Wọ́n ní àníwá wọn ti o. Àwọn náà dẹ̀ ní wá wa náà ti o. Àṣẹ. Wọ́n tẹ̀ tẹ́ oyè ẹnì kábà. Àṣẹ wa. Ifá ní aṣẹ́ pé gbé ògòrògò lóhùn wóró. Ifá ní aṣẹ́pẹ́rẹ́ lóhùn agbẹ́. Aṣẹ́pẹ́ lóhùn agbẹ́. Ògòǹgò lóhùn wóró. Ògòǹgò lóhùn wóró. Òrìṣà ńlá ló fẹ́ fún sàmì sí wọn láàrin. Òrìṣà ńlá ló fẹ́ fún sàmì sí wọn láàrin. Ní bá bọ́ọ̀rùn ni làbára gbọ́n nílé. Yá fọ́ọ̀rùn ni làbára gbọ́n. Ọba aládé àdòrò àkóhun jẹ. Àdòrò àkóhun jẹ. Ìyá nípa gbogbo ẹni tó bá yín ṣòdìṣì ọ̀tá Ifá aládé àdòrò àkóhun jẹ. Àṣẹ wà. Àṣẹ wà. Ẹlẹ́dùnmarè rírì á mọ̀ yín o. Àṣẹ o. Gbogbo ìwúre tó máa ṣe fún yín lẹ́nu á mọ̀ yín. Àṣẹ wà. Ẹ̀rọ wúyè náà o. Àṣẹ. Àwọn tàdé máa bá yín ṣe àrójú àráyè o. Àṣẹ. Ó ṣe máa rí nìyẹn o. Àṣẹ. Olùsọ̀. Iṣẹ́ pẹ̀pẹ̀ kúrò. Ìjẹ̀bú. Iṣẹ́ ni mo ń Ìwúre láti Ìjẹ̀bú. Iṣẹ́ ni mo ń Ok, àbúrò àwọn èrò láti iye wa abọ́dá. Ìjẹ̀bú. Ìjẹ̀bú. Onínú ẹyẹ wa. Àbúrò àbọ̀ ìwọ iṣẹ́ o. Ojúbà kọ́dá o. Ojúbà ṣẹ̀dá o. Ojúbà Elédùmarè o. Ojúbà ọmọ àràbà láràbà olúwo. Ojúbà olúwo Ògùn stéètì o. Ojúbà àràbà Ògùn stéètì o. Akọ́dá àṣẹ̀dá ojúbà gbogbo àwọn bàbá o. Ìbá ìlú Yewa Àwórì ìbánilẹ̀ ni o. Tọmọdé bá jí bàtí ṣe ní gbogbo lálẹ́ o. Ìyá nípa gbogbo Ògùn stéètì. Àdúrà yẹn gbà. Atú àárọ̀ sí ìdá ìrírí wàhálà. Ilé òní jó olò níjà. Adébúlọ̀ ní fọmọjẹ. Ojú a máa rojú. Ọkùnrin abalẹ̀. Àtúntẹ́jú yìí lágbára lọ ẹ̀ra mọ́tò yìí. Ẹ̀bímọ yẹ ní gbogbo nǹkan yìí lápapọ̀. Gbogbo tẹ́tí ṣẹlẹ̀ kò ní bàjẹ́ o. Àwọn òní fọwọ́ bàjẹ́ kan o. Ọba aládé àgbàdúrà yín o. Olóyè náà ẹni fi yílẹ̀ pa o. Lágbára àwọn tó láyé o. Àìsàn ìlú ti máa jẹ́ nìyẹn. Gbogbo àwọn bàbá àràbà olúwa kọ́dá tó fi ń joyè tí wọ́n náà dá o. Gbogbo àtàwábí náà àdúrà wa gbà o. Adélébáre o, àìnàkórè o, àkòyà ibi o, adáfóṣùpá, òṣùpá ń ṣàlọ sáà òjò ìgbàgbọ́ bí ẹ̀rí. Wọ́n ló kalẹ̀ bọ́ ní kó mú ṣe. Ìyá Adélébáre ń tèmi, àìnàkórè ń tèmi, àkòyà ibi, ìrètí mo kò lọ́nà ló jẹ́ àníkókú lọ́nà o. Ìyá nípa gbogbo Ògùn state àtúnyìn lára o. Ọkùnrin abalẹ̀ o. Ifá ní ìdí fẹ́rẹ́ gun, ìdí fẹ̀rẹ̀ gun, ìdí fẹ̀rẹ̀ gún fẹ̀. Adábórí olóyè ó kò kan tó wọn jẹ́. Wọ́n ló kalẹ̀ bọ́ ní kó mọ̀ ṣe ó kẹ́bọ̀ ńlẹ̀ ó ṣẹ́ bọ́. Ó ṣe ìdí fẹ́rẹ́ gun, ìdí fẹ̀rẹ̀ gun, ìdí fẹ̀rẹ̀ gún fẹ̀. Lágbára lọ́wọ́ ẹni tó náà nílẹ̀ pa. Ó ṣe máa jẹ́ ní lágbára kọ́ra lágbára ṣẹ̀dá. Ẹ̀ẹ́dẹ̀ lówó lọ́wọ́ ẹ̀sìn ní kòtò lọ́rùn. Á tu àárọ̀ fún yín lágbára àwọn tó láyé. Ó ṣe máa jẹ́ nìyẹn o. Oní kọjá lórí ọ̀tá àrẹ́sẹ̀ ọ̀tá. Ẹ̀fọ̀n kọjá lórí ọ̀tá àrẹ́sẹ̀ ẹ̀fọ̀n. Òjò kàtàkàtà ó kọjá lórí ọ̀tá àrẹ́sẹ̀ òjò kàtàkàtà ló ti wá fún Ọ̀rúnmìlà. Wọ́n ní ọlá bàbá máa lélẹ̀. Bàbá ní ìlú ni wọ́n pè é ni wọ́n ṣe. Wọ́n ní ọlá rẹ̀ ò ní lélẹ̀. Lókè lọ́wọ́ àbúrò ń gbé òkè lọ́lá rẹ̀ ó máa lọ òkè iwájú lọ́wọ́ ajáyún òkè lọ́lá rẹ̀ ó máa lọ iwájú lọ́wọ́ ẹ̀fọ̀n yín o òkè lọ́lá rẹ̀ ó máa lọ iwájú làlákẹ̀dún pọ́n sí òkè lọ́lá rẹ̀ òkè lẹ́múrù sí o òkè lọ́lá kí ló máa gbé rẹ dìde ẹrú mọ́gàlì ìfá gbé rẹ dìde o oníwádà oníjábọ̀ o máa ṣe ọ̀rẹ́ máa jẹ́ nìyẹn o tó àdúrà gbà wọn.
ojú o. iye wa Àràbà láti Pòkíà. ẹ lárọ̀ ọ̀kalẹ̀ wá tó lé ayé ṣe ẹ lárọ̀ adúpẹ́ o lọ́dọ̀ Elédùmarè láti ọjọ́ tí àlefa ọ̀rọ̀ olóyè fèrè tí Olódùmarè tó sọ wá ní òní tí ìyàwó arúgbó yín ìfàkẹ́kẹ́ àlefa ìpínlẹ̀ Ògùn àwa súre fún ẹ pé oyè yìí àjẹgbó àjẹtọ́ ni ó jẹ́ àjẹfọwọ́pá owó àjẹfún ìlú lóbi lórí fani mo kérékéré wíwò késékésé wọ́n dàgbàdàgbà inú ìlú gbogbo adébáfọ́ máa fi ní ìlú òbí pẹ̀lú ìgbà ayé láyé lóko obìnrin wọ́n ra ayé òkú ní késékésé ọmọ kékeré tí òbí pẹ̀lú ọ̀pọ̀ fáàrùn olóúnjẹ wọ́n sẹ́kù àgbààgbà òbí pẹ̀lú ọ̀pọ̀ fáàrùn olóúnjẹ wọ́n sẹ́kù ọdún wa jọ bí èsì orúkọ ọ̀rọ̀ pẹ̀lẹ́ balẹ̀ ọdún jọ àkàrà òkú ọdún jà ìwé ìjọdún lẹ́nu ọ̀rọ̀ báyìí ẹ̀rì sọ́kú báyìí ẹ̀rì gbọ̀n ìbánidá pẹ́ láyé ká jẹ gba ọdún ká má tètè kú bọ̀rọ̀bọ̀rọ̀ ká jẹ gba ọlọ ẹni tó pẹ́ láyé orílẹ̀-èdè ayé ayélujáfọ̀ ọ̀rọ̀ nílà bá tó ọ̀rọ̀ wà ní ayé lórí ayé tó ń lọ ìyàwó ní ìgbà pàmò mọ́lẹ̀ ìlú ọlọ́pọ̀ dà wọ́n ní afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ tó borí ẹni bẹ́ẹ̀ búkú lẹ́gẹ́lẹ́gẹ́ tó bá fọ̀ bẹ́ẹ̀ lọ́rùn àwọn akọmọdélà wọn fara hàn ni wọn lè bẹ lóde sálọ ayé wọn lè tó bá ti mú kọ wọn wọn lè bàjá torí pé gbogbo adodo lórí ibi kò lè bá yín jà kò ní sọ wà náà lè báyìí láti gbogbo afẹ́fẹ́lẹ́gẹ́lẹ́ tó lórí ẹrù wọn dáńgbò tó kò lè bá yín báyìí o ẹ̀fúùfù lẹ̀gẹ̀lẹ̀gẹ̀ tó la sọ pé kò la pe àwọn kò lè gbé dè báyìí àwọn akọmọdélà wọn fi ara wọn lẹ́kọ̀ọ́ àwọn ìyá mi àjẹ́ àwọn ìyá mi wà ní bá yín jà tọmọtọmọ kò lè bá wọn náà jà báwo bá kọ lórí rèé alájọ. ok àbúrò àbúrò. olúwo gbàgùrà. ẹ wá lọ mú àwọn owó tẹ kúlẹ̀ bẹ́ẹ̀ tó ti bu ẹ lọ ẹ wá fún àwọn àtúnṣe wá. ẹ jọ láì la wà. ọkọ̀ aṣẹ́wó ìyàwó rẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́. látòrí olúwo Ògùn state ọ̀dọ́ náà ti bẹ̀rẹ̀ sí kan Àràbà Ògùn state gbogbo ẹ̀yin tẹ́ kóra yín jọ ní tuntun ìlú bẹ́ẹ̀ ṣe ń to ìlú yìí tó ń dùgbà tó ń túṣẹ́ ilé yìí ò ní dé yìí lọ́jà ilé yìí ò ní dádúró gbogbo ògbà aṣọ funfun kì í tẹ́ láàrin àwùjọ ẹ̀ẹ́nì tẹ́ ẹ̀ẹ́nì tí ìyá nípa gbogbo ìpínlẹ̀ Ògùn kó kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ pé wọ́n fi ẹlẹ́dù oyè àwọn bàbá sọ pé kẹ́yìn bá fẹ́ kọ́lé tí ò bá ní ọ̀tá tó bá kọ́lé náà kò ní sí lára o bẹ́ẹ̀yàn bá fẹ́ fẹ́yàwó tí ò bá ní pàmílò nínú kò lè bá mu ẹlẹ́kẹta lóye bẹ́ẹ̀yàn bá fẹ́ joyè tí ò ní pàǹpà ní bó bá jẹ́ aníran orí ẹ̀sìn pé kó o lè pè lórí ipò tí ọ̀rọ̀ ṣe rí báyìí o wà á lọ sílẹ̀ sílẹ̀ o wà á gba ayé dáadáa o ò ní ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ ló ní ìfọmọdé lò o ò ní kọ́kọ́ ẹ̀jẹ̀ àwọn bàbá wọ́n ní wọ́wọ́ ògbóhùn ajá. owó ògbóhùn ajá. ògbóhùn àgbò. bàbá àjẹ́ ògbògbò. jábọ́ lórí ajé yìí. jábọ́ lọ́rùn kọ́lé jìnnà. jábọ́ àwọn òbí pépé. ni mo ti lórí ẹyẹ tẹ̀lé wáyé. àwọn àṣà nìkan rán. àṣà nìkan rán. àwòdì nìkan rán. àwòdì nìkan rán. àwòdì ó ra bàbá bá. àwòdì ó ra bàbá bá. Ajábọ́ lórí ajé jì. Ajábọ́ lórí ajé jì. Òkúta oyè. Wà á jẹ síbẹ̀síbẹ̀ o. Wà á jẹ síbẹ̀síbẹ̀ o. O ò ní fọmọdé o. Wà á lò bá ṣe. Wà á ṣe pẹ́. O fọmọdé tó yẹ ọmọ àgbà lóore. Wà á rí bẹ́ẹ̀. Á jẹ bẹ́ẹ̀. Lọ́dà orúkọ náà fún ọmọ yìí.